Gbogbo wa ẹ jẹ́ ká tẹ́tí o. Àgbékalẹ̀ ìlànà ètò ni àwa kọ́ o. Ọwọ́ Ẹlẹ́dùnmí Adéyẹ káàbọ̀. Wọ́n ṣe ṣe ọlọ́jọ́. Ẹ jọ̀ọ́. Ẹ̀fẹ́ ní sì kéde pàtàkì. Ìkéde náà ni ní kété tí bàbá bá ti lọ sí òkè gbogbo gbogbo àwọn tí a bá ní orí ọ̀fẹ́ láti lè lọ jẹ́rí ìta owó lọ́kàn wa yìí gbogbo tí wọ́n bá ṣe lókè gbogbo la máa rí ní àwọn tí a bá ní agbára láti lè tẹ̀lé wọn a lè máa wò bí lẹ́ẹ̀kan sí akíkókó àwọn ìyàwó àwọn olóyè àgbà akíyó àti gbogbo àwọn ìyàwó olóòdọ́ gbogbo ìyàwó ẹgbẹ́sẹ̀ àti gbogbo yìí àti gbogbo àwọn olóòdù mẹ́rìndínlógún àti yíyó àti gbogbo àwọn tó kọ́ lóṣẹ̀ kí wọ́n àti bàbá èyí òkúta láì fi àwọn bá àjọ wà pọ̀ sẹ́sì kan náà yí kásàlá òkùn sẹ́sì kan náà máa wà. I greet you. Fún ìwà àdìbò. One of the royal MPs. Fún ìwà àdìbò. Ọmọọba fún ìwà àdìbò. I also greet you. Ẹ má bẹ̀rù o, ẹ máa yìn. Síwájú.
ọ̀tún Èkìtì bàbá ìjábọ̀ àti bẹ́ẹ̀ láti bàbá wa àtẹ̀jẹ́ bàbá wa kábíyèsí ọmọ àbẹ̀rẹ̀ jábọ̀ ẹ̀jọ̀ àwọn kábíyèsí nìkan ni ó. Royal Majesty. Bàbá wa kábíyèsí òní ni ìyá ti fẹ́ wọlé o. Michael Ọdúnayọ̀ Àjàyí. Àwọn ọmọ tàwáyà àti bàbá wa Ọ̀tún Èkìtì. ẹ káàbọ̀ sí àárín wa. Ẹ káàbọ̀ sí àárín wa. Akí chief máa wá ẹ máa wọlé sá. Ẹ káàbọ̀ sí àárín wa. Akí bàbá wa. Hey. Well done. But this is what he does, and this is what he does best. Well done.
Ẹjọ́ tí gbogbo wa dákò lójú ọ̀dọ̀. Ẹjọ́ dákò lójú ọ̀dọ̀. Akin Yoruba Orisha for Interior. Ọ̀gbẹ́ni Rauf Adesadu Arẹ́gbẹ́ṣọlá. Ẹjọ́ dákò lójú ọ̀dọ̀. Aṣípọ̀ lọ́dọ̀ yìí. Arẹ́gbẹ́ṣọlá. The one from this very state of Osun. Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, led by the Commissioner of Police Osun State, Officer Wale Olojo. Thank you very much for being here. Ọ̀gbẹ́ni Rauf Adesadu Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n jẹ́ mínísítà fún ọ̀rọ̀ abẹ́rẹ́ mínísítà fún Interior. Ọ̀gbẹ́ni Rauf Adesadu Arẹ́gbẹ́ṣọlá ọmọ bàbá Orishas. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ torí ọlọ́ọ̀ àti kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ti ṣe dáadáa ló ń débẹ̀. Kọmíṣánná Wálé ọlọ́pàá. Ẹ̀jẹ̀ dákò lójú ọ̀nà. Ẹ̀jẹ̀ dákò lójú ọ̀nà. You are very welcome, Honorable Minister, sir. Ẹ káàbọ̀ sáàrin wa. Àti Bàbá ní ká kí yín pé kí ẹ máa wọlé kí ẹ máa rọra. A kí yín tìfẹ́tìfẹ́. Ọ̀gbẹ́ni Rauf Adesadu Arẹ́gbẹ́ṣọlá. A tún wá kí yín tìfẹ́tìfẹ́. Bàbá ní ká kí Ẹni yín. tó bá ti fọwọ́ rẹ̀, ó máa bá bàjẹ́ Ajílóore tí wọ́n tẹ̀lé bàbá ológun Ajílóore. Princess Adérónkẹ́ Adémilúyì. Hey, where you want pass? Take that way now. And you take that way. As this why I reach here, may you go that side. No, may you just do it.
This guy, come guy, too fucking slow. Stop.
Let this boy, two of them, move back. Every second, Hey, bros! Iná lójú, iná lẹ́nu. Kó olúkòsán àgàtà yẹn. Àwọn kábíyèsí ní ẹ̀wọ̀n lọ́dún yìí, Iná lẹ́wọ̀n wá lẹ́bí. gbogbo ní ọgọ́ kábíyèsí ní ẹ̀wọ̀n lọ́dún yìí, bàbá ṣàdúrà fún yín, Bàbá náà wọ́n lè máa bá rán wálẹ̀ sí mí, i. ọ̀làlàláwọ̀ ọbẹ̀, Bẹ́ẹ̀ni. wọ́n lè ṣe ọdún yẹn máa ṣe tẹ̀mí, ẹ̀jẹ̀ lọ máa jókòó bẹ́ẹ̀, ẹ̀ ṣe o, ṣọ̀gbọ́n bí kẹ́rí bí o. At this point, everyone who is not performing, you need to get off stage because àwọn ọmọ bàbá ló kọ báyìí. àwọn ọmọ bàbá ló kàn and they need to. Bóyá ẹ jọ̀ọ́ ẹ̀yin tí a bá ti pè báyìí kẹ́ máa lọ sókè láti wá. Kíkẹ́ máa mú kẹ́ màmá o. Bóyá ẹ̀yin wọ́n ti sáìkù kẹ́ sáìkù ẹ̀jẹ̀ náà lé ọ̀gbọ̀n. Wọ́n ti sáìkù kẹ́ sáìkù ìlú ayé sùúrù ẹ̀jẹ̀ káwọn ilé ọmọ kọ̀ọ̀kan náà. Ẹ ti kí bàbá ẹ̀yà sí ọ̀rẹ́ ní kíákíá. Ẹ wá fún àti ọ̀dà sáìdì. Àwọn náà wọ́n lọ.
Ọ̀yọ́ ọ̀yọ́ tó bá ti kí bàbá ẹ má sọ̀kalẹ̀ báyẹn. Ó ní ọjọ́ ìsáìtì ẹni sùúrù. Ọ̀yọ́ ẹ má sọ̀kalẹ̀ báyẹn. Ojú à tẹ sáìkù lórí ẹ má bọ̀. Ẹ̀jẹ̀ lórí ọmọ ẹ̀jẹ̀ ti rí rẹ̀. Àwọn ọ̀dọ́ lé díẹ̀ sí. Ẹ̀yin náà ẹ súnmọ́ bí ẹjọ́ kẹ́ ẹ wá kí bàbá. Àwọn ọ̀dọ́ lé díẹ̀ sí. Wọ́n bá níyì obìnrin ṣé wọ́n ti wà bí. Àwọn ìyàwó àwọn ẹlẹ́sẹ̀. Àwọn ìyàwó àwọn ẹlẹ́sẹ̀ ló kàn báyìí. Gbogbo ẹgbẹ́ yẹ̀yẹ́ bá máa kúrò. Àwọn ẹlẹ́sẹ̀ rẹ̀ lọ sí pẹ̀sẹ̀ntà.